Gbogbo ìránṣẹ́ Ọlọ́run alààyè ọ̀gá ògo ta dúró lórí òtítọ́ ta sì gbé òtítọ́ dání mo kí wa mo kí wa o mọ́ anointing o ẹ̀mí mímọ́ Ọlọ́run ò ní dágbére fẹ́nì kankan wa o àkúṣẹ́ lọ́lọ́kan òjọ̀kan lọ́tún lọ́sìn ẹ ṣeun. Ìrántẹ́ tún rí sí ṣe Sunday Adéyẹmọ Ìgbòho yìí náà ni mo ṣe bọ́ síta o òun ni mo ní kí n sọ̀rọ̀ lé lórí díẹ̀ torí mo wá notice lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé àwọn nǹkan tó bá ti ń trending lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀ wa máa ń rí prophecy sí a máa ń dúró kí nǹkan kó go viral prophecy yẹn wá máa jáde bọ̀ síbẹ̀síbẹ̀ mi ò sọ wípé nǹkan tẹ́ sọ irọ́ ni o ẹ má ṣì mí gbọ́ o gbogbo wa tá bá súnmọ́ ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ẹ jẹ́ kí gbogbo wa ká share fídíò yìí náà ká share dọ́dọ̀ ká dẹ̀ pé àkíyèsí wọn sí nǹkan tí wọ́n sọ nù prophecy ẹ jẹ́ ká jọ fetí ara wa gbọ́ ẹ ṣeun. Hallelujah ẹ̀yin ọmọ Ọlọ́run yóò dára fún gbogbo wa ní orúkọ Jésù àórí ànúgbà ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ẹ bá mi wo fídíò ìkẹdẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá wọn ẹdẹ bá mi share. Ní òru òní ní àná ni mo ń rí lórí social media pé wọ́n ní Sunday Igboho dé sí Nàìjíríà ṣùgbọ́n nígbà tí mo gbàdúrà lóru tí mo sùn Ọlọ́run wá fi hàn mí nípa ẹ̀ mo rí i pé àwọn Fúlàní gbọ́ pé Sunday Igboho dé mo wá rí i pé ìdààmú bá wọn lójú ìran yẹn wọ́n wá ń gbèrò láàrin ara wọn wípé bó làwọn ṣe fẹ́ mú bó làwọn ṣe fẹ́ rí pa wọ́n wá sọ wípé káwọn lo obìnrin fún èrò wọn ohun tí wọ́n gbà nínú èrò yẹn ni pé káwọn lo obìnrin fún so ẹ dákun ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ sí arákùnrin náà Sunday Igboho ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi ní tí Ọlọ́run fi hàn mí nípa ẹ̀ òun ni mo sọ yẹn tí Olúwa fi hàn mí nípa ẹ̀ ni mo sọ yẹn so ẹ wí fún kó kíyèsára fún obìnrin kó kíyèsára fún ìgbésẹ̀ gbogbo tó máa gbé Olúwa tó fi ràn yàn yóò jẹ́ aláàbò lórí ayé ẹ̀ lórúkọ Jésù Ọlọ́run yóò jẹ́ aláàbò lórí ayé ẹ̀ ẹ̀mí rẹ̀ kò ní bọ́ lójijì o a kò ní gbọ́ ibi sí o ṣùgbọ́n ẹ bá mi share fídíò yìí kó di ọ̀dọ̀ ní tó lọ́wọ́ àfihàn mí nìyẹn o àmọ́ mi rí wípé àwọn Fúlàní bí wọ́n ti gbọ́ pé ó dé ìdààmú bá wọn wọ́n sì ń wò pé bó làwọn ṣe fẹ́ rí i mú bó làwọn ṣe fẹ́ rí i pa wọ́n wá gbà lérò wọ́n jọ fìmọ̀ ṣọ̀kan pé káwọn rán obìnrin káwọn lo obìnrin so ẹ dákun ẹ bá mi share fídíò yìí títí ó máa fi kan lára gbogbo ọmọ Yorùbá òtítọ́ gbogbo ọmọ Yorùbá òdodo ẹ jẹ́ ká share fídíò yìí gbogbo àwa tí a jẹ́ ọmọ Yorùbá òtítọ́. Sáré ní o Ìbàdàn láwà ẹ̀ onínú 22 ní bàjẹ́ fún ọmọ àgbẹ̀ lónìí tẹ̀ gbàgbàgbà wọ́n ti rẹ̀ kó tán láyé wọ́n ti rẹ̀ kó tán láyé láyé. ẹ jọ̀ọ́ ṣé kò ṣe nítorí ìrìn àjò tí ṣe fìgbò rìn lọ sí Nàìjíríà lẹ́nu ọjọ́ mẹ́ta tí wọ́n lọ kí the new Aláàfin Ọ̀wádé àti bàbá Olúgbọ́n ṣé òun kọ́ ló mú prophecy jáde wọlé tó bá ń gbọ́ wọlé ilé bàbá ọmọ kì í bọ́mọ lẹ́rù wọlé bá ṣe máa rí wọn nìyẹn ẹ má jẹ́ ká máa kọ́kọ́ sókè ẹ má jẹ́ kó jẹ́ wípé gbogbo ìgbésẹ̀ tí ọmọ Adéyẹmọ bá ti gbé tí ṣe fìgbò bá gbé la máa mú prophecy tó máa kó àwọn èèyàn lọ́kàn sókè tá máa fi tẹ̀lé ẹ jẹ́ ká máa rárá fi balẹ̀ ṣé fìgbò kì í ṣe ọmọ kékeré wọ́n ti kúrò lọ́mọdé àgbékọ́rùn roko ẹ wo ìrìn àjò ayé wọn bí tó ti ń bọ̀ títí tó fi rìn débi tí wọ́n dé yìí wọ́n ń ṣọmọ àkókò àwọn náà yé wọn àwọn náà wọ́n understand bí gbogbo nǹkan ṣe ń lọ ṣùgbọ́n ẹ má ṣe mí gbọ́ o dádì tí ẹ fún wọn ní prophecy mi ò sọ wípé irọ́ lẹ̀ ń pa o tó bá jẹ́ wípé nítorí ìrìn àjò tí wọ́n lọ pẹ̀lú gúrùpù wọn Ìfẹ́lódùn láti lọ kí the new Aláàfin àti bàbá wa Olúgbọ́n èmi ò tí ì rí nǹkan tó mú ewu dání bẹ̀ ìdí ni wípé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé 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 kanlẹ̀ you understand kò dẹ̀ ṣe wípé lílọ tí wọ́n lọ sílé
wọ́n lọ dá ogun sílẹ̀ àbí wọ́n lọ ṣe ọ̀wọ̀ọ̀wù àbí wọ́n lọ dá wàhálà sílẹ̀ àbẹ́ gbọ́ pé èèyàn kọ́kọ́ kú àbẹ́ gbọ́ pé ọlọ́pàá arrest anybody àbẹ́ gbọ́ pé wọ́n lọ attack èèyàn kan àbí wọ́n dá èèyàn kan lọ́nà àbí wọ́n dá wàhálà lẹ̀ no now wọ́n ò dá wàhálà kankan sílẹ̀ ohun tí wọ́n lọ ṣe ni wípé wọ́n gbé wanted lé orí wọn wanted tí ìjọba Nàìjíríà tí Buhari sì gbé lé orí wọn ó affect passport Nàìjíríà wọn torí wọ́n fẹ́ renew wọn ò dẹ̀ gbà German Nigeria embassy ní Germany wọ́n ní wanted wà lórí pálí wọn kọ́kọ́kọ́ lọ clear yẹn ìrìn àjò yẹn ni wọ́n rìn bẹ́ẹ̀ dẹ̀ ṣe rí tí wọ́n ṣe lọ sọ́dọ̀ Aláàfin àti bàbá Olúgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé ẹ gbọ́ Yorùbá nation bẹ́ẹ̀ ṣé ẹ gbọ́ Yorùbá nation bẹ́ẹ̀ Yorùbá land òun everybody dárúkọ tó já sí pé ṣebí nítorí ọ̀rọ̀ Yorùbá nation ó ní Nigeria government tó ṣe declare wọn wanted tí wọ́n ṣe gbé kinní lé wọn lórí àbí ṣé ẹ wá gbọ́ Yorùbá nation lẹ́nu wọn àti gbogbo àwọn èèyàn tó wà ń bẹ̀ ṣé ẹ gbọ́ Yorùbá nation bẹ̀ ṣé ẹ rí traces Yorùbá nation bẹ̀ tí a bá sọ nǹkan àwọn àlàyé nǹkan tí ẹ bá mọ̀ tó yẹ kẹ́ ẹ mọ̀ tí ẹ bá rí èèyàn tó bá bọ́ síta tó bá ń ṣe àwọn àlàyé fún yín ẹ jẹ́ ká máa lo ọpọlọ ẹ má jẹ́ kó jẹ́ pé gbogbo nǹkan la máa ti àbòsí àti ọ̀tẹ̀ la máa tì bọ̀ Yorùbá you understand mo rántí pé some months back mo come out mo ṣe àwọn àlàyé kan fún yín ló nípa ìrìnàjò Yorùbá nation so ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀lé mi lóko tẹ́gẹ́ mi jẹ́ ó ti yọpá ni ó ti kẹtàn ni ó ti látàn ni ó sit on the fence irọ́ ló ń pa politician ni ẹlẹ́nu méjì ni ẹlẹ́nu mẹ́wàá ni gbogbo yín yẹn pátápátá tẹ́ rò wípé mi ò rí yín gbogbo yín pátápátá òun lẹ wà ní Ọ̀yọ́ Aláàfin lọ́dọ̀ bàbá wa Aláàfin bẹ́ẹ̀ tẹ́ẹ̀dẹ̀ tún tẹ̀lé Chief Ìgbòho lọ sí ọ̀dọ̀ ọba kejì gbogbo yín yẹn ò sọ̀rọ̀ dárúkọ Yorùbá nation bẹ́ẹ̀ Yorùbá land everybody ń dárúkọ ṣé kémi náà kí wá máa sọ fún yín pé ẹ ti kẹtàn ẹ ti látàn ẹlẹ́nu mẹ́wàá ni yín ṣé ti rí kí wá ní ìyàtọ̀ nú àwọn àlàyé tí mo ṣe fún yín lẹ́yìn àti nǹkan tó ṣẹlẹ̀ mẹ́rin lọ́jọ́ yẹn torí èèyàn máa ń fi ọpọlọ ṣe lé ayé ni for now Yorùbá land ni ìgbà tí mo bọ́ síta tí mo sọ pé mo gbé Yorùbá land dání majority yín lẹ mú mi lọ́ta ó ti gbàbọ̀dé ni ó ti ṣe kinní kan ni ó ń bá kinní kan jà ni ó ń ṣe kinní kan ni wọ́n ti lé ni kò rọ́rọ́ sọ ni kò rí kinní kan sọ because ọpọlọ wa pé jura wa lọ nǹkan tí mo sọ nígbà yẹn kí ló fi yàtọ̀ sílẹ̀ tó bá wá jẹ́ wípé torí ìrìn àjò yẹn òun lẹ́yìn ni prophecy ṣe wá jáde wípé kan ṣọ́ra fóbìnrin kan ṣe kinní kan gbogbo àwọn obìnrin tẹ́mi rí ń bẹ̀ kò sílẹ̀ tó lè máa wá kú wọn tẹ́mi mọ̀ kò séyàn tẹ́mi lè máa tí mo rò ó lè máa wá kú wọn bẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ tó bá dé jóbìnrin tó bá wà ní ibì kan tó bá lóun wá kú ẹ̀ ìwọ nu Ọlọ́run nu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá Ìgbòho ẹ ní kíyèsára pẹ̀lú àwọn obìnrin ẹ kíyèsára pẹ̀lú gbogbo àwọn obìnrin torí kò yọ ẹnìkankan kù Ọlọ́run á sì máa ṣọ́ yín bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ kí wọ́n gbé wanted kúrò wọ́n dẹ̀ tún tẹ̀síwájú wípé tó bá ti gbé wanted orí wọn kúrò because tó bá gbé wanted kúrò náà máa ní freedom láti lè ṣe bó ṣe wù wọ́n tó bá ti wá gbé kúrò wọ́n fẹ́ kí ìjọba Nàìjíríà kí ní South West ètò ààbò ilẹ̀ Yorùbá ní South West kí wọ́n yọ̀ǹda ẹ̀ fún wọn nǹkan tí bàbá bá lọ lé nìyẹn ṣe gbọ́ Yorùbá nation bẹ́ẹ̀ ẹ̀yin oní prophecy ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ ẹ lọ fọkàn balẹ̀ bó kí bàbí òòṣà fún ìrìn àjò tẹ́ rìn lọ sí ìlú Nàìjíríà ẹ kú iṣẹ́ ribiribi náà Ọlọ́run tó ṣọ́ yín lọ tó ṣọ́ yín bọ̀ á túbọ̀ máa ṣọ́ yín kò ní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹ kú àṣeyọrí program tẹ́ lọ ṣe ní Nàìjíríà ìyẹn nìyẹn o ẹjọ́ ẹja sáré dọ́dọ̀ gọ́vnà Mákindé ẹjọ́ kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ó mà ti ń di woro sí woro nígbà tá a bá bọ́ ni lọ́wọ́ tó ti ń dé ibi ó ti kọjá nǹkan míì nìyẹn o àbí kílẹ̀ ni mo sọ ṣàdédé ni mo rí fídíò tó sọ wípé kì í ṣe màálùú nìkan ni ìjọba Mákindé máa kó láàrin ìgboro gbogbo wa la dẹ̀ mọ̀ wípé àwọn da màálùú yìí gbogbo àwọn darandaran yìí ìjà náà fi ń wá wọ́n kàn ń fi kẹ́wọ́ ni ní ìgbà tí gọ́vnà Mákindé wá sọ wípé wọn ò gbúdọ̀ dá màálùú tán dẹ̀ kì í ṣe pé wọ́n kàn ṣe òfin yẹn ó wà ń bẹ̀ wọ́n ti ń ṣiṣẹ́ lé lórí òfin yẹn ti wà active àìmọye màálùú tó ti arrest láàrin ìgboro àti olówó wọn pẹ̀lú ìyẹn ti ń lọ ṣùgbọ́n ilé tẹ́ wá mú sí yìí wípé
ó mẹ́múrẹ́ wọlé ó máa gùtọ̀ wọlé ó bá lẹ́dìyẹ ẹyọkọ̀ tó bá fòkú kúrúkú láàrin ìgboro ó ti jẹ̀bi ìjọba Mákindé o wá fetí ara ẹ̀ gbọ́. Èmi Honourable Justice Aderonke Adekemi Aderemi, retired, the chairperson of Oyo State Rule of Law Enforcement Authority, mo mú ìròyìn ayọ̀ wá fún gbogbo wa. We deal with laws pertaining to road traffic, we deal with laws pertaining to environment, laws pertaining to anti-open rearing and grazing. We're referring to goats, we're referring to pigs, we're referring to cows, we're referring to even chicken. So we're telling everybody in the residential areas, it's no longer business as usual. You have to remove all these animals from the residential areas and move them to the appropriate places. The government has the law and they've stated that no more open rearing or grazing of these animals. So in the areas, in the residential areas, if you have goats in your house, your goat must not be there. You need to go to the Ministry of Agric and obtain the appropriate license, and you'll be, issued or granted a location in an area where you can rear all these animals. Àwọn òfin yìí wà, ẹ má ṣe da ẹran káàkiri mọ́ láàrin ìlú, láàrin farm settlement wa náà, ẹ má da ẹran mọ́. Ẹnikẹ́ni tá bá wá mú òdìlé ẹjọ́, ẹ jẹ́ wọn mọ̀ bẹ́ẹ̀ o, and the law will take its own course. Ṣé wá rí, kì í wá ṣe ẹran nìkan o. Ṣé wá ran àwọn tí wọ́n ń da ẹran tó ń rẹ́ adìẹ náà, wọ́n wà lára ẹ o. Bí adìẹ tó bá kúrò ní ilé tiyín tó wá lọ sọ ilé onílé dibi tí yóò máa sùn sí, tí ó tún máa yàgbẹ́ sí, á mú yín o. Bítorí pé ó yẹ kí gbogbo wa ká nífẹ̀ẹ́ ara wa. Kì í ṣe pé kádìẹ yín kó kúrò nílé yín kó wá jẹ́ pé iwájú ilé ẹni ẹlẹ́ni ni yóò máa lọ fi ṣeré. Tẹ́ ẹ rí ìgbà tí mò ń sọ ń pa goat and co, àtàgùtàn ni o, àtewúrẹ́ ni o, àti chicken ni o, àti gbogbo goat àti adìẹ àti àwọn ajá tó bá jáde nínú ilé onílé tó wá lọ ń bu ẹlòmíì jẹ náà, gbogbo wọn la kó o. Mò ń bá yín sọ báyìí o, àti ń sọ fún yín, this is what eléyìí là ń pè ní sensitization lédè òyìnbó, pé kí ẹ gbọ́ o, kí gbogbo èèyàn kan gbọ́ ládùúgbò o. Àwa fi àsìkò yìí sọ fún àwọn aráàlú pé bẹ́ẹ̀ bá ti rí ẹni tó jẹ́ pé ẹni oko farm settlement tàbí farmland tí gbogbo àwọn ẹran yìí tán wá ń jẹ oko yín, ẹ jọ̀ọ́ o, ẹ pè wá láago. Tẹlifóònù wa tẹ́ pè ó nìyí 07061605529. Mo tuntun sọ 07061605929. Ìkejì náà ni 08115200398. Mo pè lẹ́ẹ̀kejì 08115200398. Ẹ wò, ó ti tó gẹ́, ó yẹ ká ṣe nǹkan nípa gbogbo àwọn darandaran wọ̀nyí. Màálù lójú títì, ẹran lójú títì, tàbí kán máa jẹko lóko, gbogbo ẹ̀ bójúmu. Gbogbo orú eléyìí ni gómìnà wa ní káwa táwa ń lé iṣẹ́ ká dín pẹ̀lú. When you see it, you tell us and we sort out the problem. You need to connect us. We're seizing this opportunity to tell everybody that we cover the whole of Oyo State, not just Ibadan. Mẹ́hàn pékélé arúgbó jẹ gbèsè tani ó sọ wá kí ló dé Governor Makinde, what can fa? So àwọn ẹdìyẹ tó jẹ́ sí wípé àwọn àkùkọ tó máa ń jí àwọn ẹlòmíì ní ìdájí yẹn kò ní sí mọ́. Ṣé ẹ ti kọ́ ibi tẹ́ máa kó gbogbo wọn lọ ni? So ìwọ tó bá ní ẹdìyẹ ẹyọ kan sí, o ní láti lọ gba fọ́ọ̀mù. Ìwọ tó bá léwúrẹ́ ẹyọ kan, àgùntàn, gbogbo ẹ̀ bẹ́ẹ̀ o ní láti lọ gba fọ́ọ̀mù. Fọ́ọ̀mù kí ni? Ṣé ẹ ti kọ́ ibi tán máa kó wọn sí ni? Àbí wọ́n ní àwọn tó bá ń sin nǹkan ọ̀sìn wọ́n ní láti kọ́ ilé fún wọn lẹ́ẹ̀ sọ pé kán so wọ́n mọ́ ojú kan o, kí wọ́n má máa rìn gbèrègbèrè kiri títì. Ó já sí wípé ẹdìyẹ tẹ bá rí tó bá rìn gbèrègbèrè títì, àbí tí àkùkọ tó ń lé abo ẹ wá rí tán léra wọn.
ẹ máa arrest àwọn náà. Ó ti di o. Gọ́vnà Mákindé sà, àwọn ewúrẹ́ tí àgàgà àwọn abo ewúrẹ́ tó jẹ́ pé wọ́n ti lóyún tó robust tó ti máa táwa máa yí rìn yẹn náà, tẹ bá rẹ̀ wọ́n yẹn ní àárín títì ní àdúgbò, ẹ arrest wọn náà. Ẹ fẹ́ lọ fà wọ́n yẹn yàtà ni o. Ẹ má try ẹ o. Ọmọ Yorùbá ẹ wà náà, Gọ́vnà Mákindé, what can fa? Ìjọ wo lẹ gbọ́ rí Gọ́vnà Mákindé wọ́n pé wọ́n kó ewúrẹ́ lọ sínú oko olóko, wọ́n lọ jẹ kó ń bẹ̀? Ẹ jọ ẹ gbà mí lọ́wọ́ Gọ́vnà Mákindé, ìjọba wọn. Ìjọ wo lẹ gbọ́ tán wá jà níta wípé àwọn ẹdìyẹ o ẹlẹ́dìyẹ kan kó ẹdìyẹ wá sínú orí oko wọn, ẹdìyẹ wá ń ṣá àgbàdo jẹ, ó wá ń ṣá cassava jẹ. Gọ́vnà Mákindé ẹ wà ókè o, ẹ wà ókè sàmí ò béèrè pé ṣé ẹ wà ókè, ẹ wà ókè ni mo wí o. Ẹ lọ tún jókòó, ẹ lọ tún kọmitì ṣe. Èyí tá a ní kókò bo yín bọ̀, ẹ rí bọ̀, ẹ lè bọ́ gba abẹ́rẹ́ nínú òkùnkùn ni mo rí sí. Èyí tẹ́ ẹ ti ṣe yẹn, inú wa ti dùn sí gbogbo ọmọ Yorùbá àti gbogbo ọmọ Ọ̀yọ́ pátápátá wípé ẹ ò fẹ́ kán dá màálù gba àárín ìgboro tí òfin yẹn ti ṣe, ó dẹ̀ ti múlẹ̀. Kódà àìmọye àwọn màálù tí wọ́n dà láàrin ìgboro bí mo yẹn bá yín sọ̀rọ̀ yìí ní ìjọba Mákindé tán ti arrest, tí olówó wọn tán sọ fáìnì tán ti olówó wọn gan tán lọ ń jẹ́jọ́. We love that kẹ́. Èwo wá ní tẹlẹ́wúrẹ́ àti tẹlẹ́dìyẹ? Lẹ́wúrẹ́ wọlé o, ó láàgùtàn. Ẹ fẹ́ kán lọ máa jí ẹdìyẹ lẹ́dìyẹ lórí ìṣó. Ẹ fẹ́ kán máa tú ẹran ẹlẹ́ran lọ lórí ìṣó nìyẹn. Ẹ tún fẹ́ dá olè lẹ̀ nìyẹn, ẹ fẹ́ encourage olè. Dára wá. Àwọn ẹdìyẹ àtẹwúrẹ́ gan tó wanting around láàrin àdúgbò, wọ́n ń kì wọ́n mọ́lẹ̀. Adẹ ti rí ewúrẹ́ àtẹdìyẹ láàrin àdúgbò kì mọ́lẹ̀, ó máa difficult díẹ̀, ṣùgbọ́n tó bá kó wọn sójú kan. Oh Lord of mercy, kò tẹ́ ẹ ṣayé táwọn èèyàn òrówó fi ra ẹran fi rẹ ja lásán, even pọ̀ mọ́ ẹlòmíì òrówó rà. Ẹnu kan máa kì ẹran ewúrẹ́ léwúrẹ́ mọ́lẹ̀. Ẹran dé ọbẹ̀ ṣọ̀. Àwádìí kọ́kọ́kọ́ ìwọ tó bá gbé wúrẹ́ mi lórí ìṣó ti ẹ bá ẹ má ṣe yẹn. Gọ́vnà Mákindé, ẹ má arrest ewúrẹ́, ẹ má arrest ẹdìyẹ àti ewúrẹ́ ò dà wá láàmú, àgùntàn ò dà wá láàmú. Gọ́vnà Mákindé, kí ló jẹ yín? Màálù la ní ẹ kó bá wa gbógun tì tán fi ń pa àwọn èèyàn wa. Màálù àbí kí lẹ ní mo sọ? Èmi ò rí sẹ́lẹ̀ yìí o. Ṣé èèyàn tó léwúrẹ́ ẹyọ kan tí òrówó jẹun lẹ́ni kó lọ gba fọ́ọ̀mù kó lọ máa kọ́lé fẹ́wúrẹ́? Ẹ wo ẹ sí mi jàre, mi ò láìkì bẹ́ẹ̀ ṣe máa ṣe ń gbà mí. Over sàbílẹ̀ eléyìí, I too do. You don't overdo now. Gọ́vnà Mákindé ẹ ti overdo. Kí ló dé tó jẹ́ pé gbogbo ẹ̀yin gọ́vnà, gbogbo ẹ̀yin àṣejọba Nàìjíríà, ẹ kò fẹ́ kí mẹ̀kúnnù rí ilé ayé gbé ṣá? Gbogbo nǹkan lẹ fi ń ni mẹ̀kúnnù lára. Ṣé mẹ̀kúnnù tó lẹ́dìyẹ kan àti ewúrẹ́ kan, báwo lẹ fẹ́ fi compare àwọn tó ń da màálù tán fẹ́ pa àwọn èèyàn kiri? Kí ló dé? Ẹ bí calm down ni o. Orúkọ tèmi ò yí padà. Yèyé Dára Kowé ni mò ń jẹ́. Bá mi mú fídíò kó bá mi share fún gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ state kí wọ́n lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́, torí tán bá ti rẹ́dì ìyá àti ewúrẹ́, ìjọba ló ti gbé, ìjọba Mákindé ti gbé lọ. Má rò pé èèyàn kan ló lọ fi yáta. Ó dà pé ìjọba Mákindé wọ́n fẹ́ jẹrun, gbogbo ẹ̀kẹ́ wọn wọ́n fẹ́ yọ dáadáa. Kò jù bẹ́ẹ̀ lọ. Má gbàgbé láti bá mi share video, má sì gbàgbé láti drop comment. Bá mi like video. God bless you for supporting my brand. I remain myself, Yèyé Dára Kowé.